níbi ìjókòó tó kọjá ẹ sọ wípé àwọn ẹlẹ́sìn àti àfáà mọ́sálásí àti àfáà ṣọ́ọ̀ṣì wọ́n níṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lórí kílù fi ara rọ. ìbéèrè tí àwa kéékèèké táwa fẹ́ mú bẹ̀ ni pé bàbá Mawlana Sheikh Adam Abdullahi Al-Alori orígun ńláńlá ni wọ́n nípa àláfíà àti àjọṣe àti ìfọ̀kànbalẹ̀ nínú ìlú. ǹjẹ́ gbà tí wọ́n wà láyé sá àwọn gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn àwọn kírísítẹ́nì náà bí àwọn kan tó jó lórí wọn, ǹjẹ́ àwọn ìjókòó pa wọ́n pọ̀, ṣé wọ́n mara sọ̀rọ̀ ń pa wọ́n pọ̀, sáwọn ti kírísítẹ́nì ṣé wọ́n ń tako bàbá, ṣé bàbá náà máa ń tako wọn, ṣé dàrúdàpọ̀ wà lójú ayé wọn? kọ́rọ̀ kó járe pẹ́sà. kánù wà. akramakumullah sà. àmọ́ rábítà tẹ rí yẹn. akramakumullah. ó ju kánù lọ. anakumullah. rabitatul a'imma wal ulama. ó ju kánù lọ. akramakumullah. wọ́n ti dá rábítà kalẹ̀ wọ́n ì dá kánù kalẹ̀. anakumullah. ìyẹn àkọ́kọ́ ni. bẹ́ẹ̀ ni sà. kò wá sí dàrúdàpọ̀ báyìí tí wọ́n máa wá pé ẹ̀yin kírísítẹ́nì o kíní kan kò sí. kódà kò sí sinmi lọ́jọ́ sátidé tóyìnbó fi kalẹ̀, sunday nìkan ni. akramakumullah. ọjọ́ sátidé yẹn ọjọ́ sabati ni. Yakubu Gowon ló introduce ẹ̀. anakumullah sà. òun ló introduce ẹ̀. ayé Yakubu Gowon ni sátidé di ìsinmi. kò sì sí ìsinmi fún mùsùlùmí nínú ọ̀sẹ̀. àìsí ìsinmi nínú ọ̀sẹ̀ yẹn ọjọ́ Jímọ̀ mùsùlùmí lọ bí iṣẹ́. so Ahmadu Bello òun ló fi ilẹ̀ ìgbà Ọlọ́run ò mú ọjọ́ wá fún wa wípé ká máa sinmi, kò sọ́jọ́ ìsinmi. lára bẹ́ẹ̀ yẹn kò pọn dandan fáwa mùsùlùmí ká sinmi. olóyìnbó Gẹ̀ẹ́sì níjọ́ tí wọ́n ń bọ̀ wá ni wọ́n mú báíbù dání àti àtòwò àti wọ́n mú báíbù dání yẹn wọ́n dẹ̀ mú skul dání. education ni wọ́n introduce ẹ̀ sí wa. akramakumullah sà. wọ́n sì gbà wọ́n fi lé wa wọ́n gbà fún wa. anakumullah. bàṣẹ wa wà nìyẹn. so kánù wà àwọn lórí ẹlẹ́sìn wa kò sí dàrú kò sí dàpọ̀ ẹ̀ẹ́dìjọ́ máa gbé lálàáfíà. kódà ń jọ Christmas, Happy New Year, táwọn Christian náà fẹ́ pẹran lọ́jọ́ New Year, wọ́n wá àfa wa pẹran tó lọ́ọ́ ti mọ̀ pé ẹran yẹn ẹni tí ó tẹ́lómi bá ti pa mùsùlùmí ò ní Allahu Akbar. wọ́n sì fẹ́ kí mùsùlùmí jẹ́ ń bẹ̀ káì wọ́n ní gbàgbọ́ nínú ẹ̀sìn wọn. Allahu Akbar. káì. ibẹ̀ lè yóò ti mọ kìtì mọ́ ṣe. gbogbo àwa kéékèèké yìí ní sìn àmọ́rú ẹ̀. nǹkan tó dé tẹ bá òun ni ò lè jẹ́ kẹ́ mọ́. La ilaha illallah. àwọn kírísítẹ́nì. ìfẹ̀dí ni àwọn ìfẹ̀dí má kí wọn má ṣe. Allahu Akbar. so irú Christmas tí à ń wò lọ iwájú yìí lásìkò àsìkò tí èyí tẹ̀yìn dé tẹ̀ ń sọ yìí àwọn imported tòkunbọ̀ àkídà àti àládà ó ti wọlé. àwọn tòkunbọ̀ yẹn ló ń sọ fún yàn wípé ẹ má kí wọn o ẹ má kí wọn kófòrò man tashabbaha bi qawmin fahuwa minhum. so ó ti tashabbaha pẹ̀lú wọn pẹ̀lú kíkí nìyẹn. a dẹ̀ ń sọ fún ẹ pé Islam kọ́ ẹ̀. Islam ó fi kálukú lẹ̀ ni. man sha'a falyu'min wa man sha'a falyakfur. lọ́rọ̀ Ọlọ́run ló fẹ́ kí wọ́n wà. bọ́lọ́run ò bá fẹ́ ni yóò ti pa wọn rẹ́. kò ní yóò ní kíní kan. so ìyẹn ni. àwọn kan tí wọ́n dàrúdàpọ̀ yìí ṣe dé nǹkan tó ṣẹlẹ̀ ní pé tòkun bọ̀ ni. ó wá jọyàn lójú nígbà tá à ń sọ pé kò sí Islam kọ́ lè tẹ̀ ń sọ yẹn Islam kọ́ ibi tí wọ́n ti gba tòkun bọ̀ yìí wá
àwa padà rí pé àwọn náà sọ pé ọ̀yà happy new year kódà wọ́n tún yin banga nílùú tí ẹ ń pè ní Haramaini bóyá nu new year kíní ọdún yìí wọ́n tún ṣe ní mọ́sáàrì dẹ̀ ní Kenisatul Kiptiya àwọn Coptic churches wọ́n máa ń ṣe tó bá di January 7 làwọn máa ń ṣe Christmas wọn January 7 tó bá ń ṣe tó ń ṣe Christmas yẹn ṣé o Lazarus ó lọ bẹ́ẹ̀ni sà akramakumullah yóò lọ sínú church wọn bẹ́ẹ̀ni yóò bá wọn jókòó yóò kí wọn akramakumullah bẹ́ẹ̀ni kódà yóò tún sọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ wa ní pé ojú máa ń dédé rí ohun tí ò fẹ́ rí àmọ́ ẹsẹ̀ yín pé ó ń dà níyàn síbẹ̀ ní ti lọ. ó fi hàn wáyé pé wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ ó mọ ibi tó ń wọ̀ Allahu akbar. ó dẹ̀ nídìí tó fi lọ. bẹ́ẹ̀ni ìgbé àlàáfíà yẹn ká tún sílmi yẹn òun nìyẹn kájọ coexistence kájọ lò ó òun ni bó ṣe rí nìyẹn. a ti gbọ́rọ̀ nípa ìṣẹ̀mí baba Mọ̀lánà Sheikh Adam inú ọ̀rọ̀ tó wá sọ fún wa ní pé ayé ò dàrú báyìí nígbà náà a ti wá wà ní ohun tá a wà báyìí ní 2025 àwa mùsùlùmí wà àwọn kírísítẹ́nì náà wà ǹjẹ́ avenue kan wà tó jẹ́ sí pé àgbọ́yé àjókòsọ ó lè wà láyé tá a lò yìí bá a ṣe ń jẹ́ mùsùlùmí àwọn kírísítẹ́nì náà kan gbọ́ wáyé ká mọ̀ tá a jọ ń fẹ́ everybody máa lọ nílùú pẹ̀lú àlàáfíà. ó wà ó wà nígbà tá à ń rí tó dàrú yìí àwa la máa tó. akramakumullah sir. mo sọ lẹ́ẹ̀kan pé ọlọ́run rí kálukú rẹ́lẹ́bọ. akramakumullah. tó bá wù ú ó lè ní pé kó gbà gbígbà yẹn ọwọ́ ọlọ́run ló wà. ànábì dé sallallahu alayhi wa sallam. ó kún ànábì Isa alayhi salatu wa salam. ó wá parí iṣẹ́ ìparí iṣẹ́ yẹn màá ní ẹni pé ó gba ìgbà ànábì Isa alayhi salatu wa salam. ọlọ́run ló rán iṣẹ́ ó wá parí iṣẹ́ tó rán torí step by step stages by stages òun làwọn ànábì yẹn fi wá ìjọ tójú dúdú tí ayé wà ní stone age kò lè sọ alukurani kalẹ̀ kó yé àmọ́ gbàtà ayé change tí gbogbo ẹ di pé ayé di age of reason ayatu burhanakum kí ni ìdí tó sọ yìí mú díẹ̀ wá lànàbì dé sallallahu alayhi wa sallam. lẹ́rìí nù alukurani rẹpẹtẹ bẹ́ẹ̀ ayatu burhanakum in kuntum sadiqin. so nírú bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ láti máa mọ̀ pé law sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan. ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. لو شاء ربك Ọlọ́run bá fẹ́ ni. لجعل الناس أمة واحدة. gbogbo wa ojú kan náà ni gbogbo wa bá papọ̀ sí. àjẹlẹ mùsùlùmí ní gbogbo ayé kò bá jẹ́ bẹ́ẹ̀. wala yazaluna mukhtalifin. àmọ́ bẹ́ẹ̀ bá ti wà láyé yẹn ẹ yà lọ́tọ̀ọ̀tọ̀. illa man rahima rabbuka. àfi tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá kẹ́. walizalika khalaqahum. nítorí kẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ yìí lọ́lọ́run ṣe dá yín. وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. kẹwàá lọ́tọ̀ọ̀tọ̀ yẹn ni àṣẹ ọlọ́run ìfẹ́ ọlọ́run ni ó fi ṣẹlẹ̀ yín lórí. orí ó dáná ta ló fẹ́ kìbọ̀ ó dá àlùjánnà ta ló fẹ́ fi síbẹ̀. لأملأن جهنم من الجنة والناس أجمعين. àtàwọn àlìjọ̀nú àti èèyàn àwọn àlìjọ̀nú yẹn àwọn àlìjọ̀nú kọ̀ọ̀kan alkhannas minal jinn alkhannas minal jinn àwọn àlìjọ̀nú tí máa fẹ́ ọ̀rọ̀ burúkú síyàn lẹ́mìí àwọn ni khannas
qul a'udhu bi rabbin nas. ilahi min sharril waswasil khannas lẹ́yìn khannas ni wọ́n. alladhi yuwaswisu fi sudurin nas. al-khannas nínú àwọn àlùjànnú yìí ni wọ́n máa ń fẹ́ ròyìn wọ́n máa ń fẹsẹ̀ mí àwọn èèyàn. minal jinnati wan nas. ìyẹn bẹ́ẹ̀ àwọn olùfẹ́ kó bọ́ná àlùjànnú wọ́n máa kó wọn wọná wọ́n máa wọná ta ló dáa fún nítorí kí ló ṣe dáa àwọn àlùjànnú tí ó sì wà àlùjànnú ń bẹ so ìyẹn bá fi mọ̀ pé ó wọ ọlọ́run kí kálukú wà bó ṣe wà. walau sha'a rabbuka la'amana man fil ardi kulluhum jami'an. gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ní gbogbo wọn bá ní mẹ́rin. anta tukrihu an-nasa. ṣé wọn ló máa wá jẹ wọn pa. ẹdí mú mi ní. ìwọ kọ́ ló fẹ́ jẹ wọn pàtó ọlọ́run bá tó bá wu ọlọ́run ni. wa ma kana li nafsin an tu'mina illa bi idhnillah. ẹ̀mí kan ò lè gbà kó ju wọ́jú sẹ́lẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. wa yaj'alu rijsa 'ala alladhina la ya'qilun. ẹ̀rí àwọn tí ò ní làákàyè wọ̀nyí àwọn náà ní ríjísù pé gbogbo wọn iṣẹ́ mú mi ní ó wọ́n náà ni wọ́n wọ́n náà ni ṣé wọ́n ló dáná. kàkà káwọn kó yàn wọnú ìsìlámù wọ́n tún léèyàn bẹ̀ ni. wọ́n tún léèyàn bẹ̀ ni. so bó ṣe rí ni.